ṣe ti rí pé olórí burúkú lọmọ òfò tó ń pè ní Motui téèyàn bá ti ń yọ́lẹ̀ náà dà ohun rere á máa yọ ẹni náà ṣe náà ohun rere á máa ṣe kí ni á máa yọ ẹni náà ṣe ẹ gbọ́ gbogbo ṣóò tó ṣe fún Mama Sita ṣe mọ̀ pé ìjà wọn àti Mama Sita mi ìtẹ̀ kọ́kọ́ fẹ́ dá sí because mo sọ pé ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ ti pa àbòsí ló pa yín pọ̀ ẹ máa gbọ́rọ̀ burúkú nígboro ẹnu ọmọdé ọmọ olórí burúkú yìí ìwọ ló máa pé ó lè kó wá jà ìwọ ló máa pé olóko kó wá mu ó wà lábẹ́ ẹ̀bẹ̀ yẹn ọmọdé ìyá yẹ ò lè dáa kì í ṣe pé kínní ó wà lábẹ́ ẹ̀bẹ̀ yẹn òun rìkọ́ọ̀dì Mama Sita òun gbé fún Mama G òun rìkọ́ọ̀dì ìwọ náà ló tún sọ pé o rìkọ́ọ̀dì Ṣọlá pé ó lọ gbé fún Mama G ibi tí Lizzy ti ń sọ pé tí ó bá ṣe pé kínní ni kò yẹ kóun wá fojú abẹ tóun bá ní ẹ̀gbọ́n bíi Mama G ni òun ò ní wá fojú abẹ ìwọ náà ni wọ́n bá ń bẹ̀ ìwọ yìí náà ni ìwọ alájọ Ṣómólú olè ọmọ olè ẹlẹ́kẹrú ẹlẹ́bọ̀tsọ olè dùgùnú ìwọ náà náà bá ń bẹ̀ lùfẹ́ máa àṣẹ ìwọ ló wà núgò tó ń jẹ́ jean ìwọ ló lọ rìkọ́ọ̀dù Ṣọlá pé níbi tó ti ń sọ pé tóun bá lẹ́gbọ̀n bí ojú abẹ òun ayé òun ò ní rí báyìí tó lọ gbé fún Mama G the same ìwọ náà ló lọ rìkọ́ọ̀dù Jókòó Snare tó lọ gbé fún Mama G ó ṣe jẹ́ ìwọ náà rọ ní iṣẹ́ ẹdẹ tòrùtòrù olórí burúkú ọmọ òfò ọmọ àdánù yìí mo tún alájọ Ṣómólú ó ṣe jẹ́ pé ìwọ ni òun rìkọ́ọ̀dì gbogbo èèyàn ló wà lórí social media náà báwo máa ṣe máa rìkọ́ọ̀dì nǹkan tó máa banú èèyàn jẹ́ tí màá lọ máa sẹ́yìn dẹ̀sẹ́ nìyẹn ṣóò lè léyìn ni tẹ́ni ẹ bá rí tó bá ṣe pé gbogbo èèyàn kan ló ní dátà tó wà lórí social media ni gbogbo èèyàn ló ní dátà náà tó bá rí tó ṣe pé òun ò rí ìwọ ló ń gbé gbogbo ẹ̀ tó ń pín káàkiri ṣó ti rí ilẹ̀ tí mọ́ bá ibi tó ti ṣèkàṣèkàṣèkà ibẹ̀ náà ló ti ṣe rẹ̀ olórí burúkú òjẹ́ńlé orò òjẹ́ńlé egúngún olóṣì ọjọ́ tọ́rọ̀ àjọ ìṣẹ̀lẹ̀ náà Mama Sita náà là ń rí tó ń jà fún ẹ dáríjì kò mọ̀ọ́mọ̀ tó ń jà fún o the same Mama Sita tó lọ ń record voice ẹ̀ tó lọ ń gbé fún Mama G pé Mama Sita ń bù Mama Sita bó ṣe ń sá lọ bí ló ń sá lọ bí tó ń pèsè bí ẹjọ́ ẹ dáríjì ẹjọ́ ẹ rí pé olórí burúkú lọmọdé yìí nǹkan tó ṣe sí Queen Mother tó ń galavant tó mo ní nǹkan tó ṣe ń bí mi nínú pé ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ kò ní í dáa fún ẹ lẹ́ẹ̀kan sí tó ò bá sọ tinú ẹ̀yìn ìwọ ọmọ òfò kò ní í dáa fún ẹ tó ò bá sọ tinú ẹ̀ nǹkan tó gbénú ẹ̀yẹn ni kò sọ ó ní kó má jẹ́ kó sọ̀rọ̀ kí ló dé tí wọ́n pa ọwọ́ ẹ̀ náà ń bá nu gbogbo nǹkan ibi tí wọ́n ti ní problem pẹ̀lú ẹ̀ ni kí ló dé tó jẹ́ pé ọwọ́ ẹ̀ ọ̀rọ̀ Lizzy ṣe kàn ẹ́ ọ̀rọ̀ Mama Sita bú Mama G ó ṣe kàn ẹ́ mi ò rò pé Mama G rí ó rí bó ṣe sọ pé Mama G tún sọ pé òun ló tún sọ pé ó bu yín ó pé àwọn sọ pé àwọn ò rí bẹ́ẹ̀ àwọn dẹ̀ ti béèrè lọ́wọ́ ẹ̀ ó sọ pé òun ò bú yín òun ló sọ pé irọ́ ni ó bu yín o ibi tó ti ń rojọ́ tó ti babaláwo ẹ tó ṣe àfẹ́ẹ̀rí fáyán ló ṣe àrìnà kò fẹ́ díyẹ láàrin àgbàlagbà over 50s àwọn ìyá grandmother wo bó ṣe ń ṣe láàrin wọn olórí burúkú tó yẹ kán sá fún lọmọbìnrin these are two women Mama G ní platform Mama Sita náà ní platform ó mọ̀ọ́mọ̀ fẹ́ dájà lẹ̀ láàrin àwọn méjèèjì ó mọ̀ọ́mọ̀ ó tún ti ṣe nǹkan ìbàjẹ́ kan síbẹ̀ nìyẹn ẹ mú ọmọdé yìí dáadáa àbí kẹ́ sáfù àbí kẹ́ pàdánù olórí burúkú ni wọ́n ní ìyá ẹ̀ náà ìyá ẹ̀ ò tiẹ̀ fẹ́ rí pé olórí burúkú ni ìyá tó bí ó fẹ́ rí olówó lọ rìkọ́ọ̀dù Mama Sita ó gbé fún Mama G ìgbà tí báwo ló ṣe rò pé ó ṣe máa end ìwọ yìí náà náà níṣẹ́ dé tòrutòru báwo ló ṣe rò pé ó ṣe máa end ó ní Mama G wá sọ fún ẹ wípé kẹ́ jáde fún Mama Sita wípé wá jáde fún Mama Sita ìgbà tí Mama G máa jáde ìṣẹ́ kí Mama G support yín wípé ṣe ni Mama G tún ń bẹ̀yìn bẹ́ẹ̀ ni ìgbà tó ti mọ̀ pé ayé yín ti bàjẹ́ these two people they are adults so they can resolve their issues bọ̀ ẹ̀yin olórí burúkú tẹ́ fẹ́ fàjà láàrin wọn tẹ́ ń gbọ́rọ̀ ilé tẹ́ ń gbé fẹ́lẹ́ tẹ́ ń gbọ́rọ̀ ilé tẹ́ ń gbé fẹ́lẹ́
wọ́n wá sọ yín sáàrin, ẹ wo bó ṣe bá yí ayé ẹ jẹ́. Mo tún ó tún ti bá tẹ̀ jẹ́ lẹ́lẹ́ẹ̀kejì, ó tún ti jẹ́ káwọn èèyàn rí ẹ for who you are. Elétekéte, olè, jùgùnù, jàgùdà, gbogbo ẹni wọ́n ti rí ẹ for who you are. Àfojú olóore gúgi. Bí Queen Mother ṣe ṣoore fún ẹ ló ṣe fún gbogbo àwọn èèyàn, ìwọ nìkan ló fi bí sú. Ó tún ti lé olóore yẹn sá fún ara ẹ. Bí Mama Sita ṣe ń jà fún ẹ kórúkọ ẹ má bàa bàjẹ́, títà yẹ fi bàjẹ́ débi tó dé yìí. Ìwọ ló tún wá ọ̀nà láti fa wàhálà fún Mama Sita tó ń sọ fún Mama G pé kó jáde fún Mama Sita. Bọ̀ ìyẹn fi ọgbọ́n àgbà ṣe. Níyàn tó ṣoore fún ẹ mo tún. Kí ló dé tó jẹ́ pé gbogbo ibi tán bá ti ṣoore fún ẹ, gbogbo bẹ̀ ló máa ń bàjẹ́ náà. Èpè ìdílé, ẹ̀gún ìdílé ló ń jọmọdé yìí o. Ẹ̀gún bí ẹ̀yẹ ẹ ló ṣe pè fún ẹ. Gbogbo ibi tó ti ń ṣoore fún ẹ tó ti máa rọ́wọ́ mú láàrin ẹgbẹ́, ibẹ̀ ló máa lọ bàjẹ́. Wo ọ̀dọ̀ Queen Mother kó mess gbogbo nǹkan up ní ayé, kó tún lọ mess up lọ́dọ̀ Queen Mother. Ogun ìdílé bàbá ìdílé yẹ wọn ò tí ì padà lẹ́yìn ẹ̀ ni. Wọn ò tí ì padà. Àwọn ogun ìdílé yín ó sì ń tẹ̀lé ẹ dáadáa. Ó tún lọ mess lọ́dọ̀ tó mọ̀ pé tó bá dàgbà báyìí, Mama G ní ẹnu, ó máa fi ẹnu tú tí ẹ ṣe ni, torí ó ti ṣe rí. Ó tún lọ sọ́dọ̀ Mama G, ó tún lọ tẹ́ńbẹ̀, ìwọ ló tún wá lọ ń rojọ́ Mama G. Ṣó ti yẹ kó gba ẹnu ẹ? Ṣó yẹ kó gba ẹnu ẹ? Ìwọ tó sọ pé o crop video ibi tí Lizzy, ìwọ ló ń crop video kiri. Mo tún ó lọ crop video ibi tí Lizzy tó ti ń praise ẹ̀gbọ́n ojú abẹ́, ìwọ náà ló tún lọ gbé fún. Ṣó yẹ kí gbogbo kìíní ṣé ìwọ ló yẹ kó bá nídìí ìwà pálapàla yìí? The same ìwọ náà ló ń fi orúkọ olórúkọ tó fi lọ ń jalè kiri, tó fi ń create fan page. Gbogbo èèyàn ló mọ̀ Ìyábọ̀ Òjó, ìgbà tó dórí tiẹ̀ ó lọ fi ń já àwọn fans ẹ̀ ló lé ní. Tó sọ kó máa contribute owó, wọ́n sọ ká gbé evidence jáde, kò ní dáa fún ẹ, kò ní ra gbá fún ẹ. Ó lè ní ẹ, ó lè tó ń gbọ́mọ ẹran jó ní ẹ mo tún. Ó lè tó ń ṣe kíni, tó ń gbé ọmọ ẹran jó, ẹni tó bá rí ẹ tí ò bá sá sòbí a máa dá ẹni yẹn. Ó wá ní wọ́n tiẹ̀ wọ́n fi ẹ́ sí free, ìgbà tó jẹ́ pé ẹlẹ́dàá ẹ̀ free ló wọ̀. Ẹlẹ́dàá ẹ̀ ò mú náà. Ìwọ náà lọ máa rán ní irú iṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kó lọ máa jà, ìwọ náà jáde. Ìwọ kọ́ ló lọ gbé fún wọn pé nǹkan báyìí ni Mama Sita sọ. Wọ́n lè sọ pé ìwọ náà lọ máa jà ń bẹ́ẹ̀. Ìwọ náà dẹ̀ lọ ń jà. Ṣé o ti rí? O ti balẹ̀ jẹ́, o ti boko jẹ́. O ti bà ojú àwọn aláàánú ẹ̀ jẹ́. O ti bojú àwọn aláàánú ẹ̀ jẹ́, kò wá ní sáànú àánú máa jìnnà sí ẹ. Àwa sọ pé kíní kan ló ń ṣe ẹ́, ìwọ fún ara ẹ ló ń ṣe rẹ̀ mo tún. Ìwọ fún ara ẹ ló ń ṣe rẹ̀. Ó ṣe jẹ́wọ́ nìkan ni. Ṣé Alábìkẹ́ ò sí ńbẹ̀ ni? Ṣé Alábìkẹ́ ò sí ńbẹ̀ ni? Àbí àwọn owó gan ni Queen Mother tún kó jọ? Wọn ọdún méjì náà lọ ni. Ọlọ́run máa wá ṣàánú wa o. And come to think of it, Mama G, ẹ̀yin gan àgbàyà ni yín. To be frank and honest with you, kí lẹ̀ ń ṣe nídìí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tẹ̀yìn àtọmọ ọnu yín tẹ́jọ́ ń ṣe àbòsí, tẹ́jọ́ ń tọ̀kùrọ̀sọ, tẹ́jọ́ ń crop eléyìí tó ń gbé fún yín, tẹ́yìn ń gbé fún wọn, tẹ́yìn sọ kọ́ lọ́ máa dá ẹ̀yin gangan lẹ́ ń dá TikTok, lẹ́ ń dá yí àbúrò yín gan láàmú. Ọ̀tọ̀ ni kọ́ tẹ́ máa ṣe ń ta, you will come outside and claim as if you are a good person. Ọ̀tọ̀ ni kọ́ tẹ́ ń ṣe lábẹ́lẹ̀. Tí ò bá ń ṣe pé ojú abẹ ó jẹ́yàn tó dá ni, ọ̀rọ̀ burúkú ò bá máa ti ara yín, a máa ti ara yín máa sọ̀rọ̀ sọmọbìnrin yẹn. Tí ò bá ń ṣe pé ojú abẹ jẹ́yàn tó dá ni, ẹ̀yin kan náà lẹ jáde. Lizzy o, ó ṣe gbá o, kò mọ nǹkan kan o, ó mọ nǹkan dùn ni o, wọ́n sọ ìkorò sínú ayé ẹ̀ ni o, ẹ jẹ́ kó sọ tinú ẹ̀. Wọ́n dí lọ́fun. Wọ́n dí ọ̀fun ẹ̀ pa látijọ́ tó ti ṣépè fọmọ ẹ̀. Àbí ojú yín fọ́, etí yín dẹ̀ di ẹ̀gbọ́n, ṣó tábúrò yín ṣe pé òun ò bá wí, òun kò gbàdúrà fi hàn tóun nífẹ̀ẹ́ ni. Ó ní kí ló dé tó fi máa gbé bàbá òun jáde. Bàbá yín náà ni Lizzy rú síta
tó ń bojú ẹ̀jẹ̀ tẹ́ ń kó láìdì pẹ̀lú ẹni ọmọ ṣe rí ẹ ṣọ́ pé kí ìṣọmọ àlè yín báyìí torí ọmọ àlè ló máa fi ọwọ́ òsì júwèé ilé bẹ́ẹ̀ ọmọ àlè ní Lizzy máa ṣe nǹkan tó ṣe fún dádì yín yẹn kẹ̀dẹ̀ jókòó síbẹ̀ yẹn kẹ́ sọ pé ẹ ń bínú ni orí yín ò pé ẹ wo bí ojú abẹ́ ṣe ń jà fitafita fáwọn pẹ́rẹ́ǹtì ẹ wo bẹ́yìn ṣe ń ṣe rádaràda ẹ wo bẹ́yìn ṣe ń ṣe rádaràda ṣé ó yẹ ká bárù yín nídìí rádaràda pẹ̀lú ọmọ inú yín nǹkan ló sọ pé ẹ̀yin lẹ́yìn tí òun kò lọ máa jà kiri níbi tẹ́tí ṣàbòsí dé ẹ̀yin lẹ́yìn tí àwọn ọmọ kéékèèké yẹn jáde pé kọ́ lọ máa jà ẹ̀yin máa ṣe bí innocenti níta ẹ̀yin lẹ́yìn tí gbogbo wọn kọ́ lọ máa jà ayé yín ẹ wo nǹkan táyé yín dà ẹ wo nǹkan tí ayé yín dà ní at what age and mo tún tó o bá sọ̀rọ̀ tó o lọ gbé ọ̀rọ̀ Joko Sneh fún Mama G ṣé Joko Sneh máa wá fún ẹ ni o wá ń play bíi pé ìwọ ni victim wípé wọ́n pé ẹ lólè ó lè ní ẹ̀nà wọn ò fi yẹn parọ́ náà you're a thief ó lè ní ẹ̀nà gbogbo owó àjọ alájọ tó gbà wọ́n bẹ́ẹ̀ sún ni náà kí mọ̀dà sọ ń bẹ́ àwọn ará social media sọ ń bẹ́. If you have not done what you did to Mama Sita will not drag you today. So don't even come and be painting yourself as if you are the victim. Nǹkan tó rí mi fi máa ń bọ̀ sí nípa ẹni ẹ pé sórí ọmọdé ìdàrú ni. Ìwọ kọ́ ló lọ rojọ́ Mama Sita fún Mama G ni. Tó fi sọ pé kó jáde kó wá máa ṣe show fún Mama G. Ìgbà tí Mama Sita gbọ́ voice note tó send sí Mama G ló fi come for you. Now you are playing victim bíi pé ó ṣe nǹkan kan náà olórí burúkú ni ẹ. Olórí burúkú tí ó ṣe pín méjì ni kí ló dé táyé yín rí báyìí náà kí ló dé táyé yín rí báyìí náà kí ló dé Ọlọ́run á dẹ̀ ṣoore fún yín báyìí ẹ̀ dẹ̀ fi mí tí ẹ̀ mọ̀ nǹkan tẹ́ máa fi ń gbà sọnù ẹ̀ dẹ̀ fi gbà sọnù lọ́wọ́ ara yín. Ìwọ náà máa bá ń bí ìwọ náà máa jí owó olówó ìwọ ló máa create fan page ìwọ ló máa crop fídíò ní fídíò ìwọ ló máa jáde fún èèyàn tí ó jáde fún ẹ ìwọ ló máa ṣàbòsí lábẹ́ kí ni èjì ẹ tí gbogbo ayé ẹ ti rí báyìí mo tún ọmọ ọdún mélòó gan ni ẹ ìwọ ló wá ń sọ ó máa halẹ̀ ni wípé kó má jẹ́ kóun sọ̀rọ̀ o ṣé torí pé òun kọ́ dákẹ́ òun ò fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kò ní dáa fún ẹ àtẹ̀yàn tó ní kó má sọ̀rọ̀ o àtiwọ́ fún ara ẹ o kò ní jọ bẹ́ńṣọ́ fún yín papọ̀. ṣé Queen Mother ló fẹ́ sọ̀rọ̀ sí àbí talẹ́gbẹ́ ẹ̀ nínú gbogbo nǹkan tó ń ta ló dá gbogbo wàhálà ilẹ̀ ìwọ nìkan ló wà lọ́dọ̀ woman yẹn ni àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n fún problem rí ọ̀n tìgbà tẹ́yìn ẹlẹ́sẹ̀ òsì méjì tẹ́ kóra yín dé ẹ̀yin tẹ́sẹ̀ yín ò dáa orí burúkú tó ti ń tẹ̀lé ẹ láti inú fámílì ẹ ó tún fẹ́ wá fi kúrò àwọn èèyàn eléyàn tó kàn fẹ́ wá ṣe ẹ́ lóore àbòsí ti ba ayé ẹ jẹ́ ó lè rí Mama Sita ń bú Mama G kò gbójú àsọmọ ọgbọ́n tó jẹ́ you are cool with Mama G you are cool with Mama Sita kò ra gbójú kò wà neutral tí ẹ bí pé kò sọ pé ṣó ò rí fídíò yẹn kó sọ pé màmí mi rí kò dẹ̀ rí ìgbà tó lọ́pọlọ èèyàn máa ń fi ọpọlọ tó ń lé ayé ni torí o mọ̀ pé irú Mama Sita orí adúrú nǹkan tí Mama Sita ti ṣe fún ẹ irú èèyàn yẹn ò gbọ́dọ̀ lose ẹnu láìfọ ẹ bọ alájẹsẹ́ ó lè jẹ́ pé chicken change ní Mama G ìwọ́dẹ̀ rẹ̀ wọ́n pàṣọ tó fi nà yálé ni olórí burúkú ọmọ ẹ̀ sì mú bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ o pàṣọ tó fi nà yálé lọ́rọ̀ ẹ̀ ṣìwọ́n náà láìkí àbòsí kó máa kó wọn wíwìnwìn jọ bẹ́yẹn wọ́n máa sọ ayé ẹ̀ di ayé mọ̀mọ́ wọn lókè lọ́hùn tó máa groom àwọn ọmọ tó máa lò wọ́n fún bàjẹ́ tó máa sọ kó máa gbé voice note kiri kó máa crop kiri tó máa tì wọ́n jáde ṣe bóun láṣìírí ẹ̀ tú yìí pé ìwọ ló ti àwọn ọmọ yẹn àti Motún àti Yèyé ìwọ ló tì wọ́n jáde pé kó lọ máa bú Mama Sita ṣáṣìírí ẹ̀ ò tú ni Mama G olórí burúkú
àgbà òṣì àgbà rádaràda àgbà tí èèyàn àtẹ̀tí rí ẹpá gbà ò dá lẹ́nà ṣèbí àbúrò ẹ̀ nìyẹn ojú abẹ kọ́ nìyẹn tó ń ṣe dáadáa lórí pláfọ́ọ̀mù ẹ̀ wo orí burúkú tí wọ́n ń ṣe. wọn tẹ̀lé sọ pé bàbá kan ló jọ bí yín wo orí burúkú tí wọ́n ń ṣe ìwọ ló ń pe àwọn ọmọ yẹn kán lọ máa ta kán lọ máa jà wà wá jáde wà á ṣe bí innocent ayé ẹ̀ ti bàjẹ́ at what age ọjọ́ tó rí wọ́n ti ń yíjú padà sí ẹ̀sìn àwọn ọmọ tó ń groom at what age ló ń ṣe gbogbo rádaràda ẹ̀ kí ló máa ń ṣe yín náà kí ló bọ́ sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri tẹ̀ ń pe panápaná kí ló bọ́ sọnù nínú ìgbésí ayé yín tẹ́ lè fara yín balẹ̀ àwọn èèyàn ti respect ẹ ọ̀ntì tẹ́ bá tẹ̀yìn ẹnìkan náà lẹ máa ń fẹ́ ó mọ̀ pé ọmọ kékeré ni mo tún kò gbọ́n torí ẹ̀ ló ṣe ń yí orí ẹ̀ rí baribo ọ̀dẹ̀dẹ̀rẹ̀ ó ń dàgbà sí ni o ó ń dàgbà sí ó dẹ̀ ń gọ̀ sí wọ́n sọ pé kì í ṣe kìíní tó bá sọ pé kó lọ ṣe tó ò bá ṣe ń kọ́ ṣé wọ́n lè ti ọwọ́ ẹ̀ sínú náà ni wọ́n ní kó kọ́wọ́ bọ̀ náà ìwọ náà kọ́wọ́ bọ̀ náà òpònú ọ̀dẹ̀ amukú mẹ́kọ̀ọ́ wọ́n á sọ pé kó o ti ọwọ́ bọ̀ náà ó lè lo ọgbọ́n orí ẹ̀ náà kí ìwọ náà ṣe kíni kó rajọ́ pé tí kíní ìbá lọ dẹ́tì bọ̀ torí pé o ti rò pé gáǹgì alábòsí wọ́n máa ń yọ́yàn lẹ́ẹ̀lẹ́ ayé mama jí ìjọ ẹlẹ́ ìwọ ló forí kó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ìbá bòsí ló pa yín pọ̀ bí ilé ayé ṣe rí nìyẹn they didn't force you ṣebí ìwọ ló kọ́kọ́ lọ gbé fídíò fún ìwọ náà ló máa fi ṣe àṣekágbánà because orí ẹ̀ ló gbàbọ̀dé yẹn nìyẹn náà ìgbà tó máa dragi sí ṣé wọ́n dragi mama jí ìwọ tó gbé fídíò wà kan náà dragi ni ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ baby ayé ẹ̀ ti bàjẹ́ look at this small girl messing up all around òde odò ọkùnrin mother òde fame level ó mess up wọ́n yọ sí ilẹ̀ dànù sí ìtọ́ yọ dànù yẹn ṣé o mọ̀ pé ò lè rí ṣe mọ́ opportunity tó ti lose látọ̀dọ̀ ọkùnrin mother yẹn ò lè get ẹ̀ mọ́ wọ́n lóhùn dín ata jollof rice nsìn èèyàn mélòó ló ti wá rà lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ mama sita tó tún lọ ṣèbàjẹ́ sí tó tún lọ ṣàbòsí mama sita bó ṣe dúró fún ẹ nígbà tó jalè yẹn o tún lè rí opportunity yẹn mọ́ gbogbo èèyàn ti ń rí ẹ for who you are sí báyìí ó wá ní kó má jẹ́ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ló wà lọ́wọ́ lẹ́nu ẹ̀ aṣẹ́gi tẹ̀ kí ló fẹ́ sọ ìwọ tó yẹ kó káwọ́ lérí kó máa jẹsẹ̀ mọ́lẹ̀ pé àfìgbà tó fi ẹnu tó fi bà yí ara ẹ jẹ́ kò sẹ́nibọ̀dì tó máa fẹ́ súnmọ́ ẹ mọ́ sí ibù gan mama jí ngan ó rí bó ṣe ń yọ ẹlẹ̀ tó ń yọ ẹlẹ̀ ni ó kàn ń lù ẹ́ as a weapon as a instrument ohun èlò àlòpàtì wọ́n ti lù ẹ́ sí wọ́n ti pa ẹ́ tì aláyébàjẹ́ ẹ̀yin yẹn má gbàgbé o fíìmù Alábìkẹ́ is coming Alákìjà on I Am Alábìkẹ́ TV on YouTube the same carcass bó ṣe jọ dé ọ̀dọ̀ òkú ìmọ̀dà nìyẹn Alábìkẹ́ ń ṣe fíìmù orí ibú lélẹ́yìn ń ṣe lórí social media orí ibú ni mo tún ń ṣe lórí social media àwọn ẹgbẹ́ ẹ̀tọ́jọ́ dọ́dọ̀ Queen Mother nìyẹn àwọn tó lọ sọ́dọ̀ Queen Mother láti lọ forúkọ ìlú jìbìtì àwọn ẹgbẹ́ mo tún wọ́n jọ pè níjọ́ yẹn wọ́n jọ wà nù síìnì tán yọ dànù yẹn ni o Alábìkẹ́ ló ti ń ṣe fíìmù tí ẹ̀ ń sìn òṣì jókòó sídìí òṣì ló ń ṣe ìwọ ń bá wọn crop voice note ìwọ náà sọ pé yá lọ bá mi bẹ́ẹ̀lẹ̀ ìjà wá yí ẹ̀ lódì ayé ọmọ yẹn ta mi ò mèèyàn tí yẹ ẹ ṣe ayé ẹ̀ ta oorun bíi gúgúrú báyìí wàá sọ pé ò béèrè tó bẹ́ẹ̀ sẹ́ wàá lò ò béèrè tó bẹ́ẹ̀